A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá gba ìyọ̀ǹda gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà (500 million naira) àti onídùúró méjì iye kan náà. Èyí wáyé lẹ́yìn tí Bello bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn oníkókó mọ́kàndínlógún tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC fi kàn án. Bello ló ń jẹ́jọ́ lórí ẹ̀sùn jìbìtì owó tí iye rẹ̀ tó $100 bílíọ̀nù, ṣùgbọ́n tí ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án. Bí wọ́n ti ka ẹ̀sùn wọ̀nyí síta lónìí ni agbẹjọ́rò fún àjọ EFCC Àgbà-amòfin Kẹ́mi Pìnírò fi tó ilé-ẹjọ́ létí èròǹgbà olùjẹ́jọ́ láti sún ìgbẹ́jọ́. Adájọ́ gbọ́ àwáwí àti awuyewuye agbẹjọ́rò ikọ̀ méjèèjì kí ó tó wá gba ìyọ̀ǹda olùjẹ́jọ́ pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà, onídùúró méjì tí ó ní ilẹ̀ ní agbègbè Àbújá kí ilé-ẹjọ́ sì ṣe àrídájú ìwé-ẹ̀rí wọn. Bákan náà ni adájọ́ ní kí olùjẹ́jọ́ jọ̀wọ́ ìwé ìrìnnà rẹ̀ kí ó sì wà ní ọgbà ẹ̀wọ̀n Kùjé títí wọ́n á fi yanjú gbogbo gbèdéke fún ìyọ̀ǹda rẹ̀. Lẹ́yìn èyí ni adájọ́ fi ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 24 oṣù kejì ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọmọbìnrin gómìnà àná fún ìpínlẹ̀ Delta James Ibori àti aṣojú-ṣòfin Etiope Federal Constituency ní ilé-ìgbìmọ̀ Eriatake Ibori Swenu ti ṣe àpèjúwe bí ó ti kọjá sí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) gẹ́gẹ́ bí ìpinnu tí ó dára jùlọ fún iṣẹ́ òṣèlú rẹ̀. Èyí wáyé bí Ibori Swenu ṣe fi ẹ̀sùn kan PDP wípé wọ́n ń ba iṣẹ́ jẹ́ mọ́ ọn lára. Bákan náà ni ó fi ìmoore rẹ̀ hàn sí àwọn alátìlẹyìn àti adarí APC fún ìyànjú wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ibori Swenu, ó ní inú odò ológbò tí ó wà láàrin ìpínlẹ̀ Delta àti Edo ni àwọn yóò sin PDP sí. Olúwaṣeun tí òun ti wà nílé báyìí, APC ló ga jùlọ. Àwọn tí ó wà ní PDP fẹ́ pa kádàrá mi, ṣùgbọ́n Olúwaṣeun mo ti padà kúrò. Bí a kò bá gbàgbé wípé àìpẹ́ yìí ni Ibori Swenu yapa kúrò ní PDP bọ́ọ̀dì sí APC. Igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ àná Ovie Ọmọ-Agége gbóríyìn fún Ibori Swenu lórí bí ó ṣe fẹsẹ̀ fẹ́ ẹ tí ó sì ṣe àpèjúwe rẹ̀ ní political bulldozer. Ọmọ-Agége fi ìgboyà rẹ̀ hàn wípé ìgbésẹ̀ Ibori Swenu pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọmọ ẹgbẹ́ APC yòókù yóò ràn wọ́n lọ́wọ́ láti gba ìdìbò ìpínlẹ̀ Delta ní ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti yan Nwakuche Ndidi gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà yányán CG fún ọgbà ẹ̀wọ̀n àtúnṣe NCS. Ìyànsípò yìí ń wáyé lẹ́yìn tí sáà CG tó wà lórí oyè Aliyu Nababa parí. Ààrẹ àná Muhammadu Buhari ni ó yan Nababa sípò ní ọjọ́ 18 oṣù kejì ọdún 2021. Nínú àtẹ̀jáde òní ni akọ̀wé Civil Defence Correctional Fire and Immigration Board Jafaru Ahmed ti sọ wípé ìyànsípò yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2024. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ààrẹ àti olórí ológun apàṣẹwàá Bọ́lá Ahmed Tinubu GCFR ti bu ọwọ́ lu ìyànsípò Nwakuche Sylvester Ndidi gẹ́gẹ́ bí adelé CG. Nwakuche tí wọ́n bí ní ọjọ́ 26 oṣù kọkànlá ọdún 1966 jẹ́ ọmọ bíbí ìlú Ògùtà ní ìpínlẹ̀ Imo. Kí wọ́n tó yàn án sípò ni ó jẹ́ igbákejì Comptroller General tó ń ṣàmójútó ìdánilẹ́kọ̀ọ́ àti ìdàgbàsókè àwọn òṣìṣẹ́. Ó jẹ́ ọmọ ẹgbẹ́ National Institute for Policy and Strategic Studies pẹ̀lú àmì ẹ̀yẹ ìdálọ́lá. Ààrẹ wá gbà á ní ìmọ̀ràn kí ó ṣe àmúlò ìrírí rẹ̀ fún iṣẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé lé e lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti fi ọwọ́ ṣìkún òfin mú olùkọ́ kan ní Ifásitì Iṣẹ́ Ọ̀gbìn ní Makurdi, Dókítà Ikoteza, lórí ẹ̀sùn wípé ó lẹ̀dí àmọ̀ pọ̀ láti jí aya akẹgbẹ́ rẹ̀. Ìyáàfin Susan Anyang, ọkọ rẹ̀ Paul Anyang ní
alága ẹgbẹ́ àwọn olùkọ́ ifásitì ẹ̀ka JOSTUM ìwádìí sọ di mímọ̀ wípé wọ́n dènà de obìnrin yìí kí àwọn ọkùnrin tó dìhámọ́ra ogun tó jí i gbé ní ojúnà Òtùpọ̀ Makurdi ní ọjọ́ àbámẹ́ta tí ó kọjá. Wọ́n ní àwọn ajínigbé yìí gba n1.3 million tí wọ́n bá nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ náà ní ànàdákú kí wọ́n tó jọ̀wọ́ rẹ̀ sí ẹ̀gbẹ́ igbó. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Catherine Anene fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde òní, bí ó ti ní wọ́n ṣe àwárí obìnrin ọ̀hún ní ojúnà Yandef sí Ugbema kí wọ́n tó gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn kéréje Ameladu fún ìtọ́jú. Anene ní lẹ́yìn tí ojú obìnrin yìí là ni ó tó lè ṣàlàyé bí ó ti rí ará ibiṣẹ́ ọkọ rẹ̀ nítòsí ibi wọ́n ti fẹ́ jí i gbé tí ó sì ké sí i kí ó gba òun kalẹ̀, ṣùgbọ́n tí olùkọ́ yìí kọ̀ jálẹ̀. Alukoro ọlọ́pàá ṣàlàyé nínú àtẹ̀jáde wípé obìnrin yìí wa ọkọ̀ bọ̀ láti ọ̀dọ̀ oníbàárà rẹ̀ tí ó ti lọ gba owó kí ẹnìkan tó dá a dúró wípé òun nílò ìrànlọ́wọ́, ó sì dá ọkọ̀ dúró láti ṣe ìrànlọ́wọ́. Lọ́gán ni wọ́n súré wọ inú ọkọ̀ rẹ̀ tí wọ́n sì pàṣẹ kí ó wa ọkọ̀ lọ agbègbè Wurukum. Bí ó ti wo òdìkejì ọ̀nà ni ó rí akẹgbẹ́ ọkọ rẹ̀ dókítà Ikot Smart tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀. Ó ké sí i ṣùgbọ́n níṣe ni oníyẹn rìn síwájú bá tirẹ̀ lọ. Níbi wọ́n ti ń lọ ni àwọn ajínigbé yìí gba ìpè láti ọ̀dọ̀ dókítà Ikot wípé kí wọ́n pa á dànù. Lójú ẹsẹ̀ ni ẹ̀rù bẹ̀rẹ̀ sí í bà á. Bí wọ́n ti gan ní checkpoint ọlọ́pàá ni wọ́n fẹ̀yìn rìn padà sí ibì kan tí ó pamọ́. Wọ́n wa ọkọ̀ kalẹ̀, gba n1,350,000 tí ó wà nínú ọkọ̀, ṣí ẹ̀yìn ọkọ̀, gbé jáàkì ọkọ̀ bọ́ọ̀dẹ̀ tí wọ́n là mọ́ lẹ́yìn ọrùn tí ó fi ṣubú lulẹ̀. Anene ní wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú olùkọ́ yìí, ìwádìí sì ti ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Ogbonna Nwifuru ti jẹ́jẹ̀ẹ́ láti ṣe ìdálọ́lá n150,000 fún ẹnìkọ̀ọ̀kan òṣìṣẹ́ ìjọba gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún ayẹyẹ Kérésì ọdún 2024. Nínú àtẹ̀jáde tí akọ̀wé gómìnà Dókítà Monday Uzoh bu ọwọ́ lù ni gómìnà ti ṣe ìkéde yìí níbi ayẹyẹ ìgbàlejò British High Commissioner sí Nàìjíríà Gail Lever ní ilé ìjọba Abakaliki. Gómìnà ṣàlàyé wípé ìpinnu yìí jẹ́ ìgbésẹ̀ láti fi ìmoore hàn sí àwọn òṣìṣẹ́ fún akitiyan wọn àti ìfitọ́mọnìyàn ṣe nígbà ìyanṣẹ́lódì tí ó wáyé láìpẹ́. Ó ní àwọn òṣìṣẹ́ fi òye wọn hàn bí àwọn ṣe rọ̀ wọ́n tí wọ́n sì gbọ́ nítorí wọ́n mọ bí nǹkan ṣe ń lọ sí, inú àwọn dùn sí èyí, àwọn sì ti ṣetán láti máa ní ìjíròrò pẹ̀lú wọn kí ayé lè túbọ̀ dẹrùn fún wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.